ọdún mọ́nìgbàgbé lọ́dún 1953 jẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ ọdún 1954 sí 1958 ti ilé ẹ̀kọ́ girama Ibadan Grammar School Molete nílùú Ìbàdàn nítorí pé ọdún yìí gan ni wọ́n jókòó ṣe ìdánwò àti wọlé sí ilé ẹ̀kọ́ girama náà tí wọ́n sì yege èyí tó mú kí wọ́n wọlé sí ilé ẹ̀kọ́ ọ̀hún lọ́dún 1954. ó wá pé 60 ọdún báyìí tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ náà lọ́dún 1968 èyí ló mú kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tún padà sí ilé ìjọsìn tó ń bẹ ní ilé ẹ̀kọ́ girama náà láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn 60 ọdún tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde. nínú ìwàásù rẹ̀ ẹni ọ̀wọ̀ Akíntúndé Pópóọlá ti ìjọ Diocese Anglican ti ẹkùn gúúsù nílùú Ìbàdàn ó gba àwọn akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún níyànjú láti máa gbé ìgbé ayé wọn lọ́nà tí ó gbà wọ Ọlọ́run kí wọ́n lè fi ayọ̀ ká èso làálàá wọn. ó ní ìjọba Ọlọ́run kì í ṣe jíjẹ àti mímu ṣùgbọ́n òdodo àlàáfíà àti ayọ̀ nínú ẹ̀mí mímọ́. báwọn akẹ́kọ̀ọ́ jáde yìí ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn àṣeyọrí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún rántí àwọn àkókò tí wọ́n ti lò ní ilé ẹ̀kọ́ Ibadan Grammar School. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńláńlá yìí tó sọ wá di ọjọ́ òní mímọ̀ ṣe wa kọ́ ọgbọ́n wa kọ́ oore ọ̀fẹ́ Ọlọ́run náà lárígbà àánú rẹ̀ láti rí gbà inú wa dùn lọ́pọ̀lọpọ̀ láti rí ọjọ́ òní. ohun tó dùn mọ́ mi ni pé tíṣà mi màmá Kẹ́mi Morgan ó ka ntí mo kọ sínú ńgbà tí ó fún gbogbo wa ní ẹsẹ̀ pé ká kọ́ wá kà fún gbogbo àwọn àtàjọ one class làwọn yẹn wá ń hé mi náà pé ó yé bàbá Emmanuel. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wíwá tí mo wá síbí mo rí àtọ̀jẹ́ pé ó yà mí lẹ́nu ó ti pẹ́ tí mo ti dédé ìwé yìí gbẹ̀yìn ṣùgbọ́n lénìí inú mi dùn pé kì í ṣe bá a ṣe fílẹ̀ lórí ó ti dàgbà jù bẹ́ẹ̀ lọ a tún fi ọ̀ma gòkè sí lágbára Ọlọ́run. bákan náà ni àlùfáà ilé ìjọsìn Ibadan Grammar School Venerable Olúyẹmí Oyèwùsì léwájú àwọn akẹ́kọ̀ọ́ jáde ọdún 1954 sí 1958 láti kọ orin ilé ẹ̀kọ́ wọn. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo táwọn oṣù rẹ̀ ti ṣe àwọn bàbá wa tó jáde bíi 60 years ago àwọn ni wọ́n ń ṣe celebration ọdún tí wọ́n ti jáde yàtọ̀ sáwọn àwọn oríṣiríṣi set ló ti jáde tí wọ́n ti wá ṣe anniversary níbí tó dẹ̀ jẹ́ pé gbogbo ohun tí wọ́n ń contribute sí iléèwé ó ń jẹ́ kí àwọn ọmọ yẹn gan oúnjẹ kan múra sí ẹ̀kọ́ wọn sí ó dẹ̀ fi wọ́n lọ́kàn pọkànbalẹ̀ pé ọjọ́ ọ̀la wọn ó máa dára ju tàwọn bàbá yìí gan lọ so a dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan. àwẹ̀jẹwẹ̀mu ló tẹ̀lé ìsìn ìdúpẹ́ 60 ọdún àwọn akẹ́kọ̀ọ́ jáde náà tí wọ́n sì tún mẹ́nu bà àwọn ìpinnu tí wọ́n ti ní sílẹ̀ láti mú ìgbéga bá ilé ẹ̀kọ́ wọn.